لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم قل لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قل لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمر من عندنا إنا كنا مرسلين رب السماوات والأرض بالحق وما بينهما إن كنتم مؤمنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أني لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولى عنهم وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم
alhamdulillah rabbil alamin. Alhamdulillah. Wassalatu wassalam ala sayyidina Muhammad bin Abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa azwajihi wa dhurriyyatihi wa ali baytihi wa sallim taslima. Amin. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Gbogbo ẹni ọba mọ̀ wípé Olúwa ṣe dáadáa fóun ẹ̀dá kan já pé alhamdulillah. Alhamdulillah. Ọlọ́wọ́ ọ̀fẹ́ nǹkan méjì lọ́wọ́ wa ju ká dúpẹ́ lọ. Ọpẹ́ lọ́lọ́run mi fẹ́, ọpẹ́ ló fẹ́ gbà, ọpẹ́ ló béèrè fún Ọlọ́run. Bọ́ ọba máa jẹyán ni àbá gúnyán fún ọ. Bọ́ ọba máa jàmàlà Ọlọ́run àbárò àmàlà fún ọ. Ṣùgbọ́n òjìyàn ọ̀jẹ̀bà ọ̀jẹ̀kọ́ inna rabbaka yuhibbul madha bíi tí wí gbogbo gbà. Ọpẹ́ náà lọ́lọ́run ọba wa fẹ́ lọ́dọ̀ wa. Ẹ dákun ẹja pa inú ọpẹ́ náà pọ̀ lẹ́ẹ̀mẹ́ta. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Ọlọ́run a dúpẹ́ fún ọ. Alhamdulillah. Kì í ṣe pé àti tó bá ti fẹ́ tó. Ṣùgbọ́n a gbà wípé pẹ̀lú ìwọ lẹ́gbẹ̀ẹ́ wa, pẹ̀lú ìwọ Ọlọ́run nínú ayé wa, nínú gbàgbọ́ wa, á dùbà wà gan ti lérò bá lè tó lọ. Àwa ò ṣe iyèméjì nínú agbára rẹ o. Àwa ò ní kọ́lọ́fín kan nínú títóbi rẹ o. Fa'alu lima yurid, àṣeyọwọ́ ọ ni ọ́. Wa huwa al-latif, a ti gbà pé aláàánú ni ọ́. Dákun Ọlọ́run ọlá tó o ṣe lórí wa tí wọ́n fi pé Ọlọ́run ti ń sìn dà Ọlọ́run mọ̀ ṣe rú ọlá bẹ́ẹ̀. Àmín. Ṣùgbọ́n ọlá tó o ṣe tí wọ́n fi pé àkílẹ̀ ẹ̀sìpẹ́ẹ̀tì ẹni Ọlọ́run ní ìjọsìn ìgbàdúrà ọlá bẹ́ẹ̀ ni ó ṣe lé wa lórí Ọlọ́run. Ẹ dákun lápapọ̀ ìjà ṣe lèyí láfíkan ká ìjúbà àti tóbi Ọlọ́run. Bismillahir rahmanir rahim. Li'ilafi Qurayshin إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. káwá fi kúlù aláwù kan dé ládé Ọlọ́run wọlé pé kò sí ìrù rẹ kò sì ní sí. wọ́n kọ̀ fún Ọlọ́run. Àmín. bisimilahi kul huwa Allah. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. ولم يكن له كفوا أحد. ìjẹ́ àtọ́lọ́ Ọlọ́run tí ọmọ bẹ gbére kọ́mọba Muhammad. sallallahu alayhi wa sallam. adápadà aládá ẹ̀san ìrètí bẹ́ẹ̀ bí àsàlátù ọlọ́jọ́ ọdọ́dọ̀ gbogbo wa. lẹ́yìn bẹ́ẹ̀ al-yatim ọmọ òrukàn pàtó ń tá a fẹ́ sọ lẹ́yìn ìrọ̀lẹ́ yìí ó dá lórí al-yatim ọmọ òrukàn orphan ẹni tí ò níyá tí ò ní bàbá ẹni tí ò lẹ́ni tó lè lọ sunkún bá àfọlọ́hun ẹni tó yẹ pé njọ́ tó fẹ́ ṣèyàwó wọ́n rẹ́ǹtì ẹni tó lè ṣe bí ìyá rẹ̀ ni ìyá rẹ̀ gangan kọ́. ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí dá lórí orphan ọmọ òrukàn al-yatim àwọn tó jẹ́ pé njọ́ tí wọ́n fẹ́ ṣèkó mọ ẹ ṣàjẹkó lórí ẹbí ó jókòó bí gbà fóun náà ló bí. ṣùgbọ́n bàbá ẹ̀kọ́ ń ta fẹ́ sọ lórí mi. èèyàn lè ra igba ojúlé papọ̀ bí èèyàn bá dé gbági tó dó sódì ó lè ra aṣọ àràtúnrà ṣùgbọ́n bíbí lọ́mọ èèyàn ò ṣe é rà lọ́jà. àwọn tí wọ́n rẹ́ni bí wọn ṣùgbọ́n àwọn tí wọ́n bí wọn yẹn ò sí ní kóògùn ó lè fọwọ́ gbáyà mọ́ pé èmi bàbá rẹ̀ mi nìyá ẹ̀ ọ̀rọ̀ wọn la fẹ́ sọ lónìí tá a mọ̀ sọ́mọ òrukàn ẹni tí ò níyà tí ò ní bàbá láyé mà ẹni tó yẹ pé bẹ́ẹ̀ bá ṣe ohun tó dùn lẹ́yìn kó gbójú sókè kó sunkún kọ́ mọ pé àìsíláyé ìyá àwọn àìsíláyé bàbá àwọn ni wọn ò bá gbà wọn nímọ̀ràn ṣùgbọ́n kò òun nìkan ó kù sí ọwọ́ ẹ̀ àwọn ẹni la fẹ́ sọ̀rọ̀ lé lórí sí pé ọmọ òrukàn orphan. opportunity lọ́lọ́run fún gbogbo wa kò sí ẹni yóò tó kọwọ́ bọ̀wé nu wa pé Ọlọ́run ń gbọ́dọ̀ kú 100 years ń gbọ́dọ̀ kú 250
bọ́lọ́hùn ṣe ní a máa mí ìyọ́kàn sànú wa ni èsì pé ọba yàrá lọ akọwọ́ bọ̀ wí kan tá a pè tí bá ti jọ sáyẹn lóòótọ́ kádàrá ó ṣiṣẹ́ ṣùgbọ́n jọ́ta ń kọ́ kádàrá ó à ní iye tó bá jẹ́ pé jọ́ta ń tábà kádàrá tá ń kọ àkọọ́lẹ̀ wa ìbájórí wa pé ni àbá sọ káwa la kọ́ ṣùgbọ́n mo bí ọlọ́ni mo challenge rẹ rán wa létí ń tọ́ ọkọ níjọ́ tó ń kọ kádàrá ìwọ náà mọ̀ ọ́n torí pé o ò ní iye níjọ́ náà o wà with full sense torí jọ́ tí wọ́n ní akọ kádàrá àwa gan ọmọ bí tá a wà lam yakun shay'an mazkura àwa gan ò lè define pa wa ní ìjọ́ tí wọ́n ní akọ tá a fẹ́ jẹ́ ọlọ́wọ́ ọba jẹ́ àdàgbà ká tọmọ 25 years àbí 20 àbí 30 years kọ́ wá sẹ̀sẹ̀ sọ pé ọya kálukú yọ wá kọ̀ ohun tó fẹ́ jẹ́ láyé àbá kọ̀ ohun tí ó dẹrù bọ́ lọ́hùn. nínú tá a gbé kalẹ̀ ọlọ́run kó pé ọmọ ànábì Ádámọ̀ kí ló dé nínú tá a bá kọ̀ tó bá jẹ́ pé wọ́n jẹ́rìí ìwọ pé ká tó kọ̀ kádàrá. ohun tá a yé kéèyàn kọ nígbà tí ọmọ tó ń gbé òde dìfáyà rẹ̀ àwa náà la kọ́ akàkó sẹ́kẹ́sẹ́kẹ́ sí lọ́wọ́ pé wọ́n lọ kọ́ o. Ọlọ́run àti ta ni. Gbogbo wọ̀nyí náà a fi ń júbà forúkọ rẹ ni o. Mo fẹ́ ká mọ̀ pé opportunity la ní tá a bá kọ̀ tá a kú bọ̀rọ̀. Mo fẹ́ ká mọ̀ pé opportunity la ní tá a bá kọ̀ tá a ṣàìsàn àrẹ́jọ àrọ́ràn kìí ṣe páwa la dáa tó bẹ́ẹ̀ àìmọye tí ọ̀sẹ̀ tó dáràn. Àìmọye tí ọmọ mẹsẹ̀ tí ń jìyà ẹ̀ṣẹ̀ kìí ṣe páwa la dáa tó bẹ́ẹ̀. Àánú la rí gbà. Àwọn tí ọ̀wá níyà tí ò ní bàbá wọn ọ̀sẹ̀ o. Ọlọ́run fẹ́ fi wọ́n ṣàdánwò fúnra wọn ó sì fẹ́ fi wọ́n ṣàdánwò fáwọn àtàṣẹ́kù. Tọ́lá lòun ní àmọ́ aráàdì ọmọ òrukàn pé ta ni ó gbèjà ẹ̀ ìyá ni ò ní bàbá ni ò ní ọlọ́lọ́run. Pàtó tá a fẹ́ sọ̀rọ̀ ni àlìyẹtì ọmọ òrukàn. Ọ̀fàn gbogbo ẹ̀yin tẹ́ wà láyé lónìí tẹ́ ẹ máa ráìdì àwọn tí ò lẹ́bí kódà ẹ má jẹ́ ntẹ̀yìn gbogbo àwa ọmọ orílẹ̀-èdè lábẹ́ ààrẹ orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè tó bá ní pírẹ́sidẹ̀ntì gbogbo ọmọ ìlú lábẹ́ rẹ̀ orúkọ ni wá. bọ́n bá ṣe wá sí yóò rojọ́ Nàìjíríà yìí sọ ọmọ orúkọ everybody. ìlú míì náà tó bá ti ní pírẹ́sidẹ̀ntì adọ́mọ orúkọ adaláì ní adólòsì lábẹ́ rẹ̀ òun ló lè ṣèjọba tí ó fi yẹ wá gẹ́gẹ́ bí gbogbo ẹ̀dá ayé ṣe jẹ́ olòṣì lábẹ́ Ọlọ́run. Antumul fukara ilallah gbogbo yín ló lòṣì lọ́dọ̀ èmi Ọlọ́run kò sí ohun tó jẹ́ kọ́lọ́run lo wọ́ọ̀dù yẹn ni wípé àwa òun lo lórí àwa ò jẹ́ nǹkan kan. Antumul fukara Olúwa mi ní olòṣì ní aláìní nìyẹn. Èmi Ọlọ́run ọba nìkan ní al-Ghaniyyul Hamid èmi lọ́ba tó rọrọ̀ torí wípé gbogbo ohun táwa bá ní ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti wá. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ààrẹ orílẹ̀-èdè rí òun ni bàbá kálukú ọmọ òrukàn lẹ́ni ó kù. Ṣùgbọ́n pàtó àwọn tí ọ̀wá níyà ní baba aláyé mọ́ la fẹ́ sọ. Mo fẹ́ kí gbogbo wọn náà mọ̀ lónìí nínú ẹrù tí Ọlọ́run máa gbé lásìkò ẹrù ọmọ òrukàn jẹ́ kan. Ọba tó ní kí wọ́n bímọ kí wọ́n bí lọ́kùnrin àbí kí wọ́n bí lóbìnrin tí ó wá fún àwọn tó bí láǹfààní kí wọ́n lè tọ́ tó fi ní wọ́n máa padà bọ̀ bí wọ́n ti wá. Ẹ̀gbọ́n wọ́n bímọ lọ́kùnrin àbí wọ́n bímọ lóbìnrin èmi tí mo wá jẹ́ ẹbí mo ní ẹ má bọ̀ padà ẹ má jẹ́ títọ́ rẹ̀ ó sojú yín wọn ò wá lè rí itọ́ nítọ́ tẹ̀sìn wọn ò lè rí itọ́ nítọ́ tayé. Ọmọ yẹn máa gbé àìsíláyé àwọn òbí òun ni òun náà bá lọ Amẹ́ríkà òun náà bá lọ London òun náà bá jẹ́ báyìí òun náà bá kàwé yọrí inú ẹrù tèmi Ọlọ́run ó tètè máa gbé lásìkò òun lẹrù tí n bá gbà lérí òbí tí mo sọ kalẹ̀ lórí ọmọ ìbí Ọlọ́run sáré gbé ẹrù ọmọ òrukàn yá Ọlọ́run lára láti gbé tí wọ́n bá ṣèkà fún ọmọ òrukàn ó ṣèkà fún títóbi Ọlọ́run. Ló fi jẹ́ pé nínú gbogbo ọ̀rọ̀ tí Olúwa mi máa ń sọ tí pò léwé ọ̀rọ̀ ọmọ òrukàn kún Ọlọ́run lẹ́mìí. Bàbá tiẹ̀ náà lè dúró bí bàbá rẹ̀ ìyá rẹ̀ náà lè dúró bí ìyá rẹ̀ ṣùgbọ́n mo fi kú sẹ́wọ̀n lórí ọwọ́ àpò òun nìkan òun lọ́wọ́ àpò èmi Ọlọ́run dúró tì tọ́ bá yàn jọ yàn mí jẹ èyí ò sì ní yàn mí jẹ kọ́mọ́ kàbùkù wà inna jundana lahumul ghalibun ọmọ ogun èmi Ọlọ́run ní òbòrí gbogbo ọmọ òrukàn ti kó sínú ọmọ ogun Ọlọ́run ẹ̀ jẹ́ ṣèkà fún ọkọ́ mọ́kàn Ọlọ́run lára gbọ̀ngbọ̀ngbọ̀n.
gbogbo nǹkan ló ní kọ́kọ́rọ́ mọ́tò kọ́kọ́rọ́ là á fi sí kódé yìí tá a bá kì í bọ́nú ignition á fi sápò bàbá ti wọ bẹ̀ àwọn mọ́tò gbà ló dé nísìn lẹ́kùn lé wa ó ní kọ́kọ́rọ́ lẹ́kùn ọ́fíìsì wa ṣọ́ọ̀bù wa ó ní kọ́kọ́rọ́ wọ́n ní wọn ọlọ́wọ́ ọlọ́wọ́ àlìjánnà sálìjánnà ò ní kọ́kọ́rọ́ ni ọlọ́run bí ọlọ́run bẹ́ẹ̀ adébùwà Muhammad sallallahu alaihi wasallam. adébí wọn sọ fún àtà àgbọ̀lọ́gbọ́ ó ní likulli shay'in miftah ó ní ẹ̀rí gbogbo nǹkan pátá miftah ló ní kọ́kọ́rọ́ ló ní kí ìtẹ́ fi sí i olórin kan sì kọrin ó ní gidigba gidigba ò sílẹ̀kùn rárá téèyàn ò bá ní kọ́kọ́rọ́ kò ní lè wọlé. wọ́n ní wọn ọlọ́run kí ni kọ́kọ́rọ́ àlìjánnà tá a bá kírun tá a gbààwẹ̀ tá a ṣe gbogbo ẹ̀ tí wọ́n ní ẹ̀ máa wà àlìjánnà kọ́kọ́rọ́ wo láàfin sí anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní likulli shay'in miftah ó ní gbogbo nǹkan ló ní kọ́kọ́rọ́ tiẹ̀ wa miftahul janna rí kọ́kọ́rọ́ àlìjánnà hubbul masakin wal yatama. wọ́n ní kọ́kọ́rọ́ tẹ̀ ẹ́ fi rí lẹ́kùn wọ́n lè gbé wà àlìjánnà tó wà bá ní kọ́kọ́rọ́ ó sùn lẹ́nu ọ̀nà ni wọ́n ní kọ́kọ́rọ́ tẹ̀ ẹ́ fi rí àlìjánnà wa hubbul masakin wal yatama. Olóhùn ni kẹ́ ẹ nífẹ̀ẹ́ aláìní wal yatama kẹ́ ẹ sì fẹ́ràn ọmọ òrukàn kò wù yẹ kó kú kò wù bá bẹ́ẹ̀ èmi mo já wọn gbà. kọ́kọ́rọ́ bá fi wà jẹ́nà ìfẹ́ ọmọ òrukàn jẹ́ kan bẹ́ẹ̀ tó o bá ti mo kórìíra ọmọ yẹn wọn máa sunkún ẹ máa ní ìyá wọn ti kú sí mo pààyà wọn ni àlìjẹ́nà ló kórìíra àwọn kan torí kọ́kọ́rọ́ tó fi wà àlìjẹ́nà ni kò kí ọlọ́mọ tóbi o ẹ wo ọmọ yìí ẹ wo ọmọ yìí ẹ wo ọmọ yìí. láwọn mi bẹ̀rẹ̀ ayé tó dàgbà tí wọ́n dògbò tí wọ́n ọ̀rọ̀ ọmọ gbẹ́jọ́ ẹnìkan wá gbé tiẹ̀ tó mo ní ó kú fẹ́ràn mi lára ẹ̀ èmi ọlọ́run tó o bá ti lè fẹ́ràn ọmọ òrukàn yìí jẹ́lẹ̀ pàdánù ọlọ́run fún ọ láti wọ̀. likulli shay'in miftah wa miftahul janna hubbul masakin wal yatama. wọ́n ní ilẹ̀kùn kọ́kọ́rọ́ tí ó sílẹ̀ pàdánù fẹ́ tí ó bá wọ̀ hubbul masakin kó nífẹ̀ẹ́ àwọn tí ò ní wal yatama kó sì nífẹ̀ẹ́ àwọn ọmọ òrukàn. àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní wọ́n ọlọ́run àràkàrà la fẹ́ máa dá fún wa lófin tọ́jẹ́ wípé òfin yẹn ni ká má kọjá àwa náà lè mọ̀ ṣe tiwa ọlọ́run ni mo fún yín lófin lórí nǹkan mẹ́jọ orí nǹkan mẹ́jọ yìí bẹ́ẹ̀ bá ti wá ìzà àhásínà mi sá. wà ìdí àhásínà mi bá bàbá ní Isra'ila la ta'buduna illa Allah wa bil walidayni ihsana wa zil qurba wal yatama wal masakin wa qulu lin-nasi husna wa aqimus salata wa atuz zakata thumma tawallaytum illa qalilan minkum wa illa qalilan minkum wa antum muridun. àwọn ẹsẹ̀ ní wọn lọ́hùn ibi tí wọ́n ti ń kọ́ àbọ̀ àwọn ẹja yín gan ó sì ní àwọn ẹ̀sìn ọ́ kàn fún wa lófin kí là gbọ́dọ̀ ṣe nítorí àwa níwèé lára kàmá Ísírẹ́lì ní béèrè bẹ́ẹ̀ pé Musa bá béèrè lọ́wọ́ Ọlọ́run rẹ o Ísírẹ́lì tó ti kọ́ àkó àwa ṣe àádánsí àsám àwa fẹ́ ṣe é kó fún wa lófin tí òfin ní sọ pé ẹ kọjá yìí olùdókòwò níbẹ̀ ìwọ Musa bá ń rí ilé nǹkan mẹ́jọ sọ́dọ̀ wọn. وإذ أخذنا ميثاق بني إسرائيل. Ọlọ́run àtẹ́mi pín àdéhùn tí mo pín ọ̀rọ̀ tí mo mú òfin wáyé fáwọn ọmọ Ísírẹ́lì pé nǹkan mẹ́jọ yìí ọ̀dọ̀ túláàsì tẹ́ ẹ̀ bá fẹ́ rí bínú mi. La ta'buduna illa Allah. La ta'buduna illa Allah. Ẹ gbọ́dọ̀ gbà fọ́lọ́hun kan, ẹ gbọ́dọ̀ jọ́sìn fọ́lọ́hun kan. La ma'budan ghayrillah. Kò sẹ́nìkan tá a gbọ́dọ̀ jọ́sìn fún àfọlọ́hun. Ẹ kọ́kọ́ di ẹ̀mọ́ ẹ̀yọ́ ọmọ Ísírẹ́lì. Inú tẹ́ ẹ lè fi sẹ̀mí ni kẹ́ ẹ gbà pẹ́lú mi lẹ́sìn yàtọ̀ sí mi ó dé ní. Wa bil walidayni ihsana. Wa bil walidayni ihsanan. Àwọn òbí ẹ máa ṣe dáadáa sí wọn. Kódà kọ́ máa rọ̀ yín lọ́rùn. Ẹ make sure pé ẹ sá ṣe dáadáa sí òbí. Ó dòfin méjì tẹ́ ẹ fi ní sẹ̀mí. Wa dhil qurba. Àwọn tó súnmọ́ yín relative mọ̀lẹ́bí nínú àwọn tó gbọdọ̀ yìn níbọn dànù nínú àwọn tó gbọdọ̀ ta lọ́fà dànù pé báyìí wọ́n bá bàjẹ́ kó bàjẹ́ mọ̀lẹ́bí rẹ̀ jẹ́ kàn
àkọ́kọ́ ọlọ́wọ́ gbọ́dọ̀ bọ́ wọn lọ́wọ́ ẹ̀ẹ̀kejì àwọn òbí rẹ̀ ò gbọ́dọ̀ bọ́ wọn lọ́wọ́ pé o ṣe yí tán láburú ẹ̀ẹ̀kẹta àwọn mọ̀lẹ́bí ẹ̀jẹ̀ rẹ̀ nídìílé ìyá nídìílé bàbá rẹ̀ ta ló wúlò fún wọn ni kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀. wàlí àbámá. àwọn tó bí wọn ti kú ẹ má bẹ̀rẹ̀ opportunity láti yàn wọ́n jẹ o ẹ má bẹ̀rẹ̀ opportunity láti fìyà jẹ wọ́n torí kọ̀sẹ́ tí ó gbèjà wọn o gbogbo ẹgbẹ́ mi ọlọ́run bẹ́ẹ̀ jí lè pa òbí ẹ̀ mi ọlọ́run ó dúró fún ní olùgbèjà. ó dòfin kẹrin tá a fáwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ni wọ́n lè yàtọ̀ àmà òfin ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn pé ẹ má sìn kàn mí àfọlọ́hún lẹ́yìn pé àwọn òbí yín dọwọ́ yín kẹ́ sí dáadáa sí wọn lẹ́yìn pé àwọn alásùnmọ́ yín dọwọ́ yín kẹ́ sí dáadáa fún wọn lọ́wọ́ kan pé ọmọ òrukàn má pọ̀ ọ̀rọ̀ opportunity o gbogbo ẹ̀ tẹ́ mú àwọn ọmọ òrukàn lẹ́rú tẹ́ mú wọn lọ́mọ ọ̀dọ̀ tẹ́ tó fìyà jẹ wọ́n. wọ́n ní sọ fún yín lónìí pé gbogbo ìyá tó bá jọ tó bá ronú tó gbójú sókè pé wọ́n ọlọ́run bí ìyá àwọn bá ń sìn bẹ láyé ní ìbámu rí báyìí olúwalẹ́mi ọlọ́run wa feel guilty. tó bá jẹ́ pé tí pàyà pàbà bẹ́ẹ̀ ni gbólóhùn yìí ò ní tẹnu ẹ̀ jáde nínú gbọ́dọ̀ sì kórìíra jù ní kẹ́ challenge ẹ̀ inú gbọ́dọ̀ wọ̀ fẹ́ ni kẹ́ challenge ẹ̀ pé ìbámu jẹ pé tàbí kí n wò pé òun sì kírun títí wọ ọlọ́run kí ló wò ọlọ́run ọ sọ̀rọ̀ rẹ̀ kan náà. tó o bá fi wá lè sìn kankan fẹ́ni tí ò níyàá mọ́ tó fi wá pé ìbá jẹ́ ìyá àwọn tí bàbá àwọn bẹ̀ láyé òun ọlọ́lẹ̀ kan náà ara wọn rìn mí torí ìyá àti bàbá rẹ̀ ọ̀sà déédéé kú ìyá àti bàbá rẹ̀ ò sì kú kí wọ́n lọ ibì kan ọ̀run ni ta lọ́lọ́run èmi ló pè níjà ọ̀tọ̀ mọ́mọ́ òrukàn sunkún pé ikú mọ̀ dóró o ṣé ikú tóró dání ikú mọ̀ bọ́lá jẹ́ o ṣé ikú tó ọlá kan bàjẹ́ ta ló dákú ta ló gbéṣẹ fún pé ó ṣe é. ó tó bẹ́ẹ̀ fi lè mọ́mọ́ òrukàn tó nílò ayé òun wá yìí òun lọmọ tí ò ju ẹgbẹ́ kẹta àwọn lọ torí pé bẹ́ẹ̀ lòun ti ń ṣiṣẹ́ ni wọ́n ń fọ́ òun létí ó wá wò mí báyìí ó wá wò kè ó wá derí mú pé eré òun mọ̀ burú ó wá jẹ́ pé wọ́n lọ fà á ọ̀daràn. wàlíyàtàmá. ọmọ òrukàn nọ́mbà 4 òfin tàbá àmọ́ ṣẹlẹ̀. wàlímàsákìnì. àwa ṣẹ̀ṣẹ̀ fi àwọn aláìní kún àwọn tí àwọn olùsí ṣe mọ̀ pé òsì ló fẹ́ lómi l'opportunity láti máwọn èèyàn kan ṣẹrú wọn lọ́pṣàn tí èèyàn náà sì mọ̀ pé lóòótọ́ wọn lọ́pṣàn ni wọ́n fi ń ṣe ìnira lòun kó bá wọn ẹwà àwọn tí ń kó àwọn èèyàn lọ àwọn ọmọ Ẹdó tí ń kó wọn lọ Italy wọ́n mọ̀ pé wọn lọ́pṣàn ẹ lọ Yúróòpù ń lọ fi wọn ṣàṣẹwó kódà tóbi lórí àwọn tí ń kó àwọn èèyàn lọ bí kó àwọn èèyàn lọ Oman kó àwọn èèyàn lọ Jordan káwọn èèyàn lọ Saudi Arabia káwọn èèyàn lọ Dubai àwọn obìnrin tí wọ́n kó ẹlòmíín tí wọ́n wà wọ́n sí torí pé wọ́n sọ fún kẹ́mẹ́ bá ti débẹ̀ ẹ ti là iṣẹ́ tí ó lè bá àwọn òbí rẹ̀ ṣe lé wọ́n á gbé fún lọ́wọ́ wọ́n á sunkún àwọn míì ṣe fídíò náà ní wọn lọ́ọ̀ láìgbẹ́ ẹgbẹ́ àwa ọwọ́ dákun níbi àwọn wà yìí àwọn ṣòfò. wàlímàsákìnì. ẹ̀wọ̀n tí wọ́n ti lo opportunity pé corruption náà kí ló lè ṣe lò ó fún bẹ́ẹ̀ kò ọlọ́run ní orí jà ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam. gbogbo ọmọ òrukàn mo fún yín ní ìró lónìí mo ń bà sára yín mo fún yín ní ìró dùnú òbílẹ̀ nímọ̀ ẹ lọ́lọ́run ìyà tí ń jẹ ẹlòmíì lónìí torí pé kò lóbi láyé ẹlòmíì ò lóbi láyé kò tún wá lẹ́ni tí ó ṣe bí òbí ìyàtọ̀ jẹ ẹlòmíì tíkì kò lóbi torí àwọn kan ò lóbi wọn bẹ̀tì afa àwọn èèyàn tí wọ́n débi pé wọn ò ní ìrora wípé àwọn ò ní òbí torí wọ́n láwọn èèyàn kan lára tí wọ́n ṣe bí òbí ẹ̀ àwọn kan ò ní just advice ìmọ̀ràn ẹlòmíì ọ̀rẹ́ ni tí ó fún tí ìyá rẹ̀ bá sì ń bẹ láyé ní ìbá gbà nímọ̀ràn bí bàbá rẹ̀ bá ń bẹ láyé ní ìbá gbà nímọ̀ràn. inú dẹ́ẹ̀fì mọ̀ wípé ìjà tí Ọlọ́run máa gbé tiẹ̀ kalẹ̀ tí ó gbé ìjà oníjàlù ìjà ọmọ òrukàn jẹ́ kan wọ́n ní wà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. èéṣe wọ́n fi májèlé sóúnjẹ fún ọ
wọ́n fi májèlé síbi apá ẹran fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì fẹ́ bu ẹran jẹ báyìí ní fàákù sákátá Ànábì fẹ́ bu ẹran jẹ báyìí ẹran sì yanu ó sì sọ̀rọ̀ pé ó jẹ mí o wọ́n ti lé mi níwọ̀ ẹran díndín ẹran sísun. wala takyabanna ukita rada. ẹran ní dákun tó mo bẹ̀ ọ́ ọwọ́ tó gbé tó ẹran sì sọ̀rọ̀ ẹran ìtẹ̀ ẹran èso dídí ẹran o ìtẹ̀ ẹran tí wọ́n ti yan tí wọ́n ti pa lọ́rọ́rọ́ wọ́n gbé síwájú àlẹ́kọ̀ọ́ láwọn fi ṣe lálejò kó tí ọlọ́run ó bù báyìí ẹran bá ní káì ó ti wí. wala takyabanni ukita rada. wala takyabanni ukita rada. ẹ sì ní bọ́dọ̀ ẹran ní dákun mọ́ bù mí wọ́n tiẹ̀ fọwọ́ lé mi mọ́ sùnmọ́ mi sọ̀rọ̀ mi ẹran tí ìtẹ̀ ẹran yìí wọ́n gbé kalẹ̀ fún ọ òfò ti wà ń bẹ̀ èdì ẹ̀fún májèlé ti wà ń bẹ̀ bọ́ bá jẹ mí òkun ní dákun fi mí lẹ̀. kí ló jẹ́ orí bẹ́ẹ̀ èéṣe tí wọ́n lé Ànábì wọnú kòtò gáàrí ìhà sallallahu alayhi wa sallam. wasani àwọn fìlì gáàrí Abubakar Siddiqu Abubakar nìkan lọ́ba Ànábì wọnú kòtò wọ́n lé Ànábì láti Mákà wọ́n fẹ́ lé wọnú wọ́n fẹ́ pa kọ́ wá sá wọnú kòtò láàrin kọ́ sá wọnú kòtò yẹn aláǹtakùn kàtàlíkì aláǹtakùn ti ṣe kí ni ó ti aláǹtakùn kọ́ bu ẹ̀ Ànábì wọnú kòtò báyìí kọ́ bu ẹ̀ bú ó yípo ọkọ̀ báyìí ẹyẹ àdàbà ti yé ẹyin ojú Ànábì ń jọ ẹyin àdàbà lójú wọn á wọ bẹ wọn ni ẹ wọ́n ló bí tọ́wọ́ ni wọn ni wọn kò lè wọ bí tó bá wọ bí òwú aláǹtakùn ni ara rẹ̀ ọjà òwú aláǹtakùn tó bá wọ bí ẹyin ẹyẹ àdà ojú rẹ̀ ni wọ́n wò àìsí ẹ̀ báyìí wọ́n wò wọn ni ẹyin ẹyẹ àdàbà ní tó bá wọ bí yóò fara gbọ́n ẹyin yóò fọ́ ọwọ́ bí àwọn kèfèrí bá di ara wọn yàn tí wọ́n lọ Ànábì fẹ́ kú onílé oorun burúkú ló kún fi kèfèrí wọ́n fẹ́ pa kàtàlì kí ní Suratu Yasin. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. àwọn kèfèrí mú idà ó mú ọkọ̀ wọ́n là á pa kó tó jáde Ànábì sì jáde lójú wọn. sallallahu alayhi wa sallam. láì lo oògùn oorun àwọn tó múra àjà wọ́n ti sùn lọ. èé ṣe tó ń gbéjà Ànábì tó bẹ̀ yìí. sallallahu alayhi wa sallam. Ànábì wa wọnú kòtò inú kòtò tí wọ́n wà yìí ejò bá tó bá wọn bẹ́. Sayyidina Abubakar Siddiq radiyallahu ẹni tí wọ́n jọ wọnú kòtò àtànábì kòtò kékeré èmi a máa wọnú kòtò ó ní gbígbàdúrà kan tí mo lọ sí mbẹ kódà kó ṣe lọ́wọ́ ẹ̀ ń bá lọ Mọ́kà èmi máa geri òkè gáàrí ìrà mo fẹ́ lè máa lè sọ yẹ ìgbà tí mo ti pé máa lọ Mọ́kà nígbà míì lẹ́ẹ̀mejì máa rí pé mo lọ gùn máa lọ lónìí lọ́wọ́ tó bíjọ mẹ́rin máa tún lọ ló ti dójú tọ̀ tá ànábì èmi náà wá máa gbígbàdúrà kan tí ìmọ̀ lọ sí mbẹ tí n bá fẹ́ kọ́ lọ́wọ́ dójú tọ̀ téèyàn kan tó gbéṣẹ́ Ọlọ́run rán mi. àbíjẹ́ mi náà bá láwọn kan pé Ọlọ́run máa jẹ wọ́n ní bẹ́ẹ̀ máa lọ bẹ̀. ó ṣe ọlọ́wọ́ èmi máa wọnú kòtò náà dáadáa kódà ibi tí alukurani ti kọ́ sọ̀kalẹ̀ Jabal Nur Jabal Rahma Jabal Nur ibi tí òkè tí alukurani ti kọ́ sọ̀kalẹ̀ pé ikra èmi máa lọ gùn Jabal Toro èmi gùn inú òun gángan máa wọ́ bẹ̀. ibi Abubakar ti fẹsẹ̀ déjò àti ibi kurani ti sọ̀kalẹ̀ fanabi n tí ìwà lọ bẹ̀ mọ́ mọ́ bọ́ bá lọ Mákà mọ́ kún ó bọ́ bá nípa rẹ̀ pé àmì Ọlọ́run ló mọ́ gùn mọ́ dúró tiẹ̀ dé yọ̀dé ìyá ọ̀gẹ̀ àmì Ọlọ́run ló sọ pé ó mọ́ kún èmi gùn ṣùgbọ́n nké wọ náà lọ gùn ó ọ̀rọ̀ lágbára o. àbùkọ́ ọkùnrinlá. tábà débi òkè náà bí mo lẹ́bàá ni pé Sayyidina Umar Sayyidina Abubakar radiyallahu ètò wa káwọn mọ́nú òkè yẹn pẹ̀lú ànábì. àbú olódodo lórí ejò ó sì Ọlọ́run rí inú òtẹ́jọ́ ní ọba fẹsẹ̀ di ejò bá bu yẹ pa àwọn tí ń
dúró àwọn kèfèrí tó fẹ́ pa wọ́n sì wà níwájú ta wọn ì lọ òwú aláǹtakùn kọ́bù ẹ̀bùn ní dìsọ́bù wọn pé náà wọn lè wọ́ bí náà wọ́n sì wà ń ta wọn ì lọ tọ́bẹ̀ ike wàhálà dé ṣe é mọ ìnira jọ ọgbọ́dọ̀ kẹ́ ejò tó tàdí mẹ́yìn ẹsẹ̀ tó fi ó tún bù jẹ para. ńlá kó tó lórí Allah. àwọn kèfèrí bá lọ ọ̀ làágùn ọ̀rẹ́ mi kí ló dé má asọ́bàkẹ́ yà Abubakar Siddiq kí ló ṣe ọ́ àbú gbọ́dọ̀ àbú ọjọ́ ẹsẹ̀ wú nǹkan ṣe mí nǹkan ṣe òun ó lé jò ní òun rí lòun òun ọ̀fẹ́ kéjò yẹn sá òun fẹsẹ̀ di àrẹ́bà ní ìwé ètò má bọ̀ àrẹ́bì sọ bẹ́ẹ̀ fi jù sallallahu alaihi wasallam ètò sì jáde nù o àrẹ́bì wá ń sa àlà rẹ̀ ní wọ́n á bí ìyẹn ṣe tó bú jẹ oníjọ́ tọ́lọ̀ ti dá ayé lòun ti ń gbọ́ làbárí pé òjíṣẹ́ Ọlọ́run kẹ́yìn tí ṣe Muhammad yóò wáyé sallallahu alaihi wasallam sí láàrin ejò ni wọ́n ní kèsì láàrin ejò láàrin ẹran ni wọ́n ní kèsì láàrin nínú igbó ni wọ́n ní kèsì nínú igbó ìbájẹ́nu igbó wọn bá fà lọ́bẹ̀ wọ́n láàrin ọmọ èèyàn ni ejò ò sì ní fàyàfà títí kó fi tìfẹ́tìfẹ́ lọ lé ọmọ èèyàn wọ́n láàrin ọmọ èèyàn ni olóhùn wa máa ń fàdúrà ránṣẹ́ sí torí òun ti gbà pé òun ò lè rí òun wá gbóòórùn rẹ̀ pé Ọlọ́run lè wọ Ọlọ́run ní káwọn ọ̀tá kan ó lè wọnú inú yàrá òun wá fẹ́ jáde nínú òkú wọn yọjú wò pé ànábì kẹ́yìn Muhammad rẹ̀ sallallahu alaihi wasallam wèrè kan wá fẹsẹ̀ díhùn ó ní ohun tó jẹ́ kó wọn òun fẹ́ sa ní sa kókú ni alábìnrin ọ̀dà àtọ́bá níbẹ̀ ètò sọ̀rọ̀ bí èèyàn alábìnrin ọ̀dà àtọ́bá níbẹ̀ èmi náà ní so ti rí mi inú ọdún ọ̀yà oró tó fà sí lára fà á padà ètò bá kẹnu bọ ojú oró ọba púùlù ẹ̀ padà òun náà gbọ́dọ̀ gbé mi mọ́ ó doró ọba lọ tú síta oró ètò tó tú síta ọba tú sí rí ewé tábà àwọn wọn fi ń ṣe sìgá ló fi jẹ́ pé gbogbo ẹni tí máa mu sìgá very liable to die young ọ̀rọ̀ láti kú kíákíá torí oró burúkú ní ń fà ìwọ Ọlọ́run tún gbèjà Muhammad bí sallallahu alaihi wasallam kèfèrí lọ́mọ ogun 1000 mùsùlùmí lọ́mọ ogun 300 bàbá múra wa ní 22 àbí 33 gan èèyàn tó sẹ́kù lẹ̀ kèfèrí lọ́mọ bá Muhammad jà kèfèrí lọ́mọ ogun 1000 wọ́n sì ní ẹṣin close to 300 kọ́ ni mùsùlùmí ní ọmọ ogun 300 wọ́n lẹ́sìn 70 ṣe pé káàtì agbéwà wà lábẹ́ múra wa 300 over 1000 a mọ̀ pé èèyàn kọ̀ọ̀kan ti kọ́kọ́ lé èèyàn mẹ́ta so normally àlè nà wọ́n dépò bá pa wọ́n Ọlọ́run tó wá ṣẹ́ ogun yẹn fún Muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ bí Muhammad pé èé ṣe tọ́lọ́run dúró tí ọba yìí èé ṣe tọ́jẹ́ pé ogun òkú ọlọ àlẹ́bí náà wá bí Ọlọ́run pé èé ṣe gbogbo ohun tí máa ń pa ẹ̀dá run lọ́kọjú da òun kò pa òun lòun pa wọ́n run láì lágbára kankan. Ọlọ́run ní ìwọ ní òye alámúyẹ̀ jídíkà yẹ tí mọ́. alámúyẹ̀ jídíkà yẹ tí mọ́ bá wà dára dàdá láwọn fàdà wà dára gà ìlà bàbínà. Ọlọ́run ní ọwọ́ pọ́n ṣẹ́gun àní ọ̀rọ̀ pọ́n borí ìwọ kọ́ ló ń borí alámúyẹ̀ jídíkà yẹ tí mọ́ bá wà. Tí mo fà sẹ́mi ò rí pọ́mọ òrukàn ní ọ́ ní fún àwa ni mo fi ń dúró tì ọ́. Ọlọ́run ègidì kẹ́rẹ́ tí bàbá wa. Ọlọ́run ègidì kẹ́rẹ́ tí bàbá wa. Sẹ́mi ò ti rí ọ pọ́mọ òrukàn ní ọ́ torí pọ́mọ ọjọ́ mọ òrukàn náà ní fún àwa. Mo fi méjì ọ̀pẹ kankan ò sí ọ́. Alámúyẹ̀ gidi kàyé. Alámúyẹ̀ gidi kàyé tí máa ń fà wá. Wọ́n ní bó ní ìyá ò ní bàbá. Àwọn tí ń bọ̀ ọjà lè lágbára ṣùgbọ́n
ìyàtọ̀ sí pé mo rán kó o níyàwó ò ní bàbá o ti kọ́kọ́ lé mi lọ́mọ ogun gbogbo kò níyà kò ní bàbá ti kọ́kọ́ ní ọlọ́run lọ́mọ ogun. ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣèkà ẹ mọ́ gbé ìka yín lọ́dọ̀ ọmọ òrukàn o wọ́n lẹ́ni tí ó jà fún un jíjọ́ lọ́hùn. bẹ́ẹ̀ bá dájú ẹ mọ́ gbé ọ̀dájú yín lọ́dọ̀ ọmọ òrukàn o wọ́n lẹ́ni tí ó jà fún un. inú Suratu Nisa kákéwú díẹ̀ abẹ́ ayé ẹlẹ́ẹ̀kejì bí láti bí ayé ẹlẹ́ẹ̀kejì Suratu Nisa ibi tí mo ti fẹ́ ká kẹ́kọ̀ọ́ nìyẹn ṣe rí ọmọ òrukàn kò sí kọlù. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. وآتوا اليتامى أموالهم. ẹni bí wọ́n pé ká mọ̀ yan ọmọ òrukàn jẹ ká bí àjẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń kóòtù láti ẹ̀kan yé nìkan tó wọ́n ní. وآتوا اليتامى أموالهم. وآتوا اليتامى أموالهم gbogbo wọn tí nǹkan ọmọ òrukàn bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n papọ̀ wọ́n jẹ́ ewu ọ ní. bàbá rẹ̀ ló kú wọn ní kọ́mpìnì tẹ́ ẹjọ́ dálẹ̀ wọn orí ibi àti kí ni o ti kú ní ara o. وآتوا اليتامى أموالهم. èyí tó bá jẹ́ sí àbábá wọn ọ̀yọ́ ni. wọ́n gbọ́dọ̀ pé orí ìfà pé ó ti papọ̀ mọ́wó wọ́n ní kò gbọ́dọ̀ papọ̀ mọ́wó rẹ̀ nǹkan tó kù kan filẹ̀ tó kù sí lọ́mọ kì í ṣe tiẹ̀. ajẹ́ pé wọ́n tọ ọ̀rọ̀ yàkìlà lọ́pàá ẹ̀kan torí bísíǹsì tẹ ẹjọ́ sí ọ̀daràn ọ̀pá ẹnìyẹn àwọn ọmọ rẹ̀ sì ń bí ọsọ ọdọ ọmọ òrukàn nǹkan yẹn wọ́n á rò kó di tiẹ̀ wọ́n lọ ọ̀daràn wọ́n ní sọ fún ọ látòní wípé. وآتوا اليتامى أموالهم. wọ́n ní ohun tó jẹ́ owó ọmọ òrukàn tó jẹ́ ti owó bàbá wọn àbówó ìyá wọn àbí owó ìran wọn tó bá jẹ́ pé wọ́n lọ sáwà in possession to hold it for that time of moment wọ́n ní ó di túláàsì fún ọkọ lọ́ọ́ dá padà fún wọn kódà kí wọ́n mọ̀ rántí gbogbo ìwọ tí aṣọ olóògbé ń bẹ lọ́dọ̀ rẹ lọ́ọ́ dá padà ìwọ tí oúnjẹ olóògbé ń bẹ lọ́dọ̀ rẹ lọ́ọ́ dá padà ìwọ tí owó olóògbé ń bẹ lọ́wọ́ rẹ lọ́ọ́ dá padà ìwọ tí mọ́tò olóògbé ń bẹ lọ́wọ́ rẹ lọ́ọ́ dá padà ìwọ tí dúkìá olóògbé ń bẹ lọ́dọ̀ rẹ wọ́n ní ọ̀gbọ́dọ̀. وآتوا اليتامى أموالهم. wọ́n ní wọ́n ní í ṣe pẹ̀lú dúkìá ọmọ òrukàn tó lẹ́ni tó kú yẹn tó ti fọmọ́lẹ̀ àwọn ọmọ rẹ̀ lọ́mọ òrukàn lóòótọ́ ìwà ọ̀rẹ́ tiẹ̀ lẹ́jọ́ daṣẹ́pọ̀ ló kú ìpín tiẹ̀ yẹn òun ò lè gbà á mọ́ ó ti gbòkú ó di tọmọ ẹ̀ ó di táyà rẹ̀ wọ́n ní nǹkan òkú tó lé sí ọ lọ́wọ́ yẹn o. وآتوا اليتامى أموالهم. wọ́n ní ọlọ́ọ̀dà padà. ولا تتبدلوا الخبيث بالطيب. wọ́n ní ohun tó jẹ́ ẹ̀tọ́ má dàá pọ̀ mọ́ àìtọ́ o. ohun tó jẹ́ àláàlí má dàá pọ̀ mọ́ àràmù o. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà láyé lónìí tí wọ́n ń appreciate pé àwọn ti jẹ lọ nìyẹn. wetin happen nobody sabi am now we don crush with that we don hammer. hammer o ìyẹn ní ọmọ èmi ọlọ́run mọ̀ o. ولا تتبدلوا الخبيث بالطيب. wọ́n ní nǹkan ọmọ òrukàn ó dìtúlá ọgbọ́dọ̀ lọ́ọ́ dá padà ní. àjẹbẹ́ ọ̀daràn àwọn ọmọ yẹn kí ọjà mọ́ èmi tí mo rí ní òde lókun ti ń jà. mo ń gbọ́. ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. ولا تأكلوا أموالهم إلى أموالكم. olúwa ní sẹ́rí nǹkan ọmọ òrukàn tó bá papọ̀ mọ́ ti ẹyọ ọlọ́tọ̀ọ̀tọ̀ wọ́n torí pé ọ̀rẹ́ rẹ ni wọ́n torí pé àbúrò bàbá rẹ níbẹ̀ tí wọ́n lẹ́bí tiẹ̀ ó láwọn immediate family tiẹ̀ wọ́n torí pé close friend kódà bọ́ jẹ́gbọ́n àbábúrò rẹ̀ òun náà ní immediate family wọ́n ní nǹkan tó jẹ́ tiẹ̀ títolóògbé kan wá wà lọ́wọ́ rẹ̀ nìkan tó ti kú
wọ́n ní mọ̀ sọ pé orí ìfà o wọ́n ní mọ̀ jẹ́ kí tiẹ̀ ó papọ̀ mọ́ tọ̀dọ̀ tiẹ̀ náà. إنه كان أوبا كبيرا. wọ́n ní kọ́ bí ẹ lè ṣe bẹ́ẹ̀ orógo ìfẹ́ bẹ́ẹ̀ torí ẹni tó kú yẹn dẹ́rígéètì ní lọ́dọ̀ mi ó ti di dẹ́rígéètì lọ́rùn ìwọ lórí òun rí ọ ìwọ náà wá ń sọ pé àwọn ọmọ rẹ ò wúlò wọn ò lè wúlò ogún òkú olókù ti wà lọ́wọ́ rẹ 20 years òkú ní í ṣépè látọ̀run ìwọ náà ti mọ̀ pé yes o ti ṣiṣẹ́ débi pé kò yẹ káyè rẹ ó rí bó ti rí mọ́ ṣùgbọ́n ègún kan ti wà lọ́rọ̀ rẹ ẹni tí ó lè padà wá béèrè property rẹ̀ mọ́ tó ti jẹ́ mọ́ tiẹ̀ lọ́ha ọlọ́run nǹkan olóògbé nǹkan òkú ọ̀run tó jẹ mọ́lẹ̀ yóò dẹjọ́ yẹra rẹ wò kó tó kọ́ lọ́wọ́ ọ̀sánù rẹ yẹra rẹ wò kó tó máa fẹ́ why always you problem yẹra rẹ wò òkú ọ̀run ṣépè fún ọ. wàlá bá kùlù ẹ̀mí wà láwọn ilé ẹ̀mí wà lẹ́kùn olùwàlú kánà ó bá gbẹ̀bí á. إنه كان أوبا كبيرا. في الدنيا والآخرة ويسألونك سورة البقرة 220 ويسألونك عن اليتامى كل إصلاح لهم خير وإن تخلطوهم وإخوانكم والله ولو شاء الله لنتكون إن الله عزيز حكيم. wọ́n ní sọ fún yín lónìí ẹ dákun gbogbo wọn mọ orúkọ bí ọlọ́run sókè kan bọ́lọ̀ sọ̀rọ̀ pé kọ́ mọ́ wù ọ́ níran àwọn kan ti wà nísìnyí apanilẹ́kúnjayé ni wọ́n à ń gbọ́ àfáàní wa wọ́n kẹjọ́ wà àwọn ẹbí mi wà tí wọ́n tó ń pa ọmọ òkú torí dúkìá òkú. àwọn kan wà tó yẹ pé wọ́n dẹ́ dìgbé kí ni ìtìbọ́ sáwọn lọ́wọ́ sì bá burú àwọn ní ṣèbẹ́gbẹ́ àwọn ní ṣèbẹ́gbẹ́ àwọn pẹ́ẹ́nìbọ́dì kódà àwọn míì tún lérí débi pé àwọn ẹbí ìyàwó ní ọ̀padà pọ̀ mọ́ wọn pé ó jẹ́ fi wọ́n lẹ̀ mọ́jẹ́ wọ́n pa àwọn ọmọ rẹ bọ́lọ̀ ń bá bẹ nípò rẹ̀ àwọn ọmọ rẹ ó sanjọ́ fún ọ. yẹra rẹ wò gbogbo ẹ̀yin agbójúlógún eléèlé fi rẹ̀ fún ìyàjẹ́ gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí ìsọnù tẹ́ ẹ kọ̀ láti kó ogún olóògbé fólóògbé níjọ́ òkú olóògbé wọ́n tún ànáùsì pé ta ló ní nǹkan òkú lọ́wọ́ ta lọ́jọ́ òkú lọ́wọ́ olóògbé àwọn tán irú ọlọ́run bà wọ́n tún kó nǹkan tí ń bẹ lọ́wọ́ òkú wọ́n tún kó wá ìwọ ló tún gbà á. ògbé mọ́tò bọ̀dá rẹ ni òun lò ó ọ̀rẹ́ ti kó bímọ. ògbé tó wá bẹ̀rẹ̀ pé àwọn aláwọ̀ yọ owó fáwọn ìyàwó àtọmọ ẹ̀ owó ilé táwọn èèyàn bá ti ń san lọ́dọọdún ní chevron ní lẹ́kí ní nǹkankan ní mainland ní island ní ìbàdàn níbikíbi ẹ máa san sọ́dọ̀ wa àwa láàmú fún ìyàwó àtàwọn ẹ̀ ní tán bá lè máa jẹ ẹ mọ bẹ̀rù Ọlọ́run. في الدنيا والآخرة. wọ́n ní sọ mi pé láyé lọ́run o. ويسألونك عن اليتامى. olùwàlúwà nábì يسألونك عن اليتامى. wọ́n wàá bí ọ pé ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn bó ló yẹ ká ṣe wọ́n. قل إصلاح لهم خير. olùwà nábì sọ pé إصلاح لهم إصلاح لهم خير. sọ fún ọ pé gbogbo ẹni tí ó bá ṣe nǹkan kan pẹ̀lú ọlọ́mọ òrukàn ìsìláàmù ìṣedéédé ìṣedáadáa ni kò ṣe o khairun òun ló lóore o ẹ má tẹ́kì advantage ọmọ òrukàn o torí pé òbí ni ò ní mọ́ ọlọ́lọ́run o. sọ fẹ́nikẹ́ni tó bá bẹ̀rẹ̀ pé àwọn òrukàn bó ní ká ṣe wọ́n sọ pé ìsìláàmù lahum khairun. tó bá ti dọ̀mọ̀ ọ̀rọ̀ ọmọ òrukàn everybody ọlọ́wọ́ bí kíáfù ní o. náà. وإن تخالطوهم فإخوانكم. wọ́n ní sẹ́ wọ́n láwọn ọmọ òrukàn yìí. وإن
تخالطون فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لعنتكم إن الله عزيز حكيم في الدنيا والآخرة ويسألونك عن اليتامى ما شاء الله قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لعنتكم إن الله عزيز حكيم في العبد في الدنيا وفي الآخرة ويسألونك عن اليتامى والله ọ̀rọ̀ àwọn òrukàn bó ni kò lè sí làwọn làwọn fẹ́ràn. kálukó bí kí á pẹ̀lú ọmọ òrukàn o kálukó ṣe nọ́mà pẹ̀lú ọmọ òrukàn ni o. nà. kò lè sí làwọn fẹ́ràn wàá tó kálí tó fàyè wà lókun. والله يعلم المفسد من المصلح ولو شاء الله لعنتكم إن الله عزيز حكيم. ẹ̀yin ọmọ òrukàn ọ̀rọ̀ yìí ọfà ayé ti ba ẹlòmíì torí pé kò lóbi mọ́. ejò ayé ti bu ọmọ òrukàn míì jẹ torí kò lóbi tí ó jà fún. àwọn mọ̀lẹ́bí òkú wọ́n sọra wọn dìkà. àwọn mọ̀lẹ́bí olóògbé wọ́n sọra wọn dọ̀dájú. wọ́n jẹ́ kí nǹkan ó le fọ́mọ òrukàn. gbogbo wọn ọmọ òrukàn lórílẹ̀‐èdè yìí àbí níbikíbi tó wà nínú ìrora pé ọmọ mi ti gbọ́n ọmọ bí bàbá rẹ̀ ṣe lọ láàárọ̀ ti dé lálẹ́. ọmọ mi ti gbọ́n ọmọ bí bàbá wọn bá ti lọ láti Monday ó di Saturday àbírọ̀lẹ́ Friday kó tó dé lórí wàhálà yẹn ló fi kọ́lé lórí wàhálà yẹn ló fi ralẹ̀ lórí wàhálà yẹn ló fi ra mọ́tò. mọ̀lẹ́bí tí ọmọ bí bàbá ti ṣe wàhálà tí ọmọ bí bàbá ti làágùn bàbá wa kú tán wọ́n tún wá sọ pé ẹ gbọ́dọ̀ sìnkú ẹ̀ sínú ilé yẹn o ẹ gbọ́dọ̀ sìnkú ẹ̀ sí tòsí o ìwé ilẹ̀ wọ́n wá gbà á tọ́mọ náà sì mọ̀gbà tí bàbá àwọn ṣe wàhálà ìwé ilé wọ́n gbà á ìyá kò jẹ́ nǹkan kan tọ́ sí. àwọn ọmọ òrukàn kan wà nínú ìnira bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti wà nínú trauma wọ́n wà nínú depression pé ìwọ Ọlọ́run tó o bá mọ̀ wípé o kò dààmú báyìí lọ́wọ́ àwọn sí tó rí dáhùn òbí àwọn orí àwọn sìn jìnnà ni ọmọ mi ti sọ fọlọ́run pé ọba sì mọ́jú wọn wáyé. wọ́n wá jẹ́ pé wọ́n lọ ṣèkà fọ́mọ òrukàn tó fi sọrú gbólóhùn náà jáde ìwọ nìkan kọ́ dáràn àwọn ọmọ tí wọ́n gan bí dáràn pẹ̀lú rẹ̀. والله يعلم المفسد من المصلح ولو شاء الله لعنتكم إن الله عزيز حكيم. wọ́n ní sọ fún yín wípé gbogbo ẹni wá gbọ́dọ̀ ń gbọ́ innal ladhina ya'kuluna amwalal yatama zulman. innal ladhina ya'kuluna amwalal yatama zulman innama ya'kuluna fi butunihim naran wa sayaslawna sa'ira. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. ìwọ ọmọ wọn mẹsẹ ṣùgbọ́n o ti dáràn ọmọ wọn mẹsẹ ń tiẹ̀ ṣùgbọ́n o ti kàgbákò fúnra àwọn tó bí ọ ti tó ṣèkà fọmọ òrukàn owó tí wọ́n yẹn rẹ̀ wọ́n lọ sùkú owó ọmọ òrukàn kan máa ní ẹ̀ tó jẹ́ pa
pé bí àwọn wọn bá gba sùúrù ẹ̀lẹ́gbọ́lé owó ọmọ òrukàn yẹn ni wọ́n iná wọ̀ lọ léèwé wọ́n á pé I'm now a graduate ó lè ríṣẹ́ ìwọ ọkọ ọ̀daràn o ṣùgbọ́n o ti si ọ̀daràn náà ni àmọ́yẹ òbí tó ti dá ọjọ́ ọ̀la ọmọ rẹ̀ lóró nípa pé ó gbàgbé pé Ọlọ́run wò ó nípa pé ó gbàgbé wípé ojú Ọlọ́run kálé kókó ọ̀jálé onílé bo tiẹ̀ lẹ́yìn ìwọ sì pààyàn torí owó tọ́jọ́ da yín pọ̀ owó ọ̀gbọ́n yẹn kọ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ ó pa oúnjẹ papọ̀ wọ́n rán ọmọ lọ ìlú èbó wọn àgbẹ̀wò kékeré kan ṣẹlẹ̀ o disaster kan ọmọ ọlọ́mọ kan tí ń kàn lọ́wọ́ ọmọ bí straight bullet ti ṣe bá iṣẹ́ ọwọ́ àwọn tó bí ní. wọ́n ní sọ fún yín pé. innal ladhina ya'kuluna amwalal yatama zulman innama ya'kuluna fi butunihim naran wa sayaslawna sa'ira. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn. Ya'kuluna amwalal yatama zulman. Wọ́n ní gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bẹ́ẹ̀ fi lè pa nǹkan ọmọ òrukàn mọ́ tiẹ̀ tó wá rò pé òun jẹ́ gbé. Òkú tóun náà ní ẹbí tó lára tí nǹkan rẹ̀ kan wá wà lọ́wọ́ tiẹ̀ tó wá lọ papọ̀. Wọ́n lẹ́ni bọ́dì tó bẹ́ẹ̀ ti lè pa nǹkan òkú kan mọ́ tiẹ̀. Innama ya'kuluna fi butunihim naran. Tó fowó yẹn kọ́lé, tó fowó yẹn ra lẹ̀, tó fowó yẹn ra tíkẹ́ẹ̀tì lọ ìlú èbó, tó fowó yẹn tọ́mọ lọ skul. Wọ́n ní gbogbo owó tí ó rò pé òun jẹ lára olóògbé kan tóun fi ń sayé yẹn wọ́n ní kí n sọ fún ọ wípé. Innama ya'kuluna fi butunihim nara. Wọ́n ní gbogbo wọn náà kí n má tọ́ ọ̀rẹ́ wa. Wọ́n ní iná ní jẹ síkùn ara rẹ̀. Allah wa sayaslawna sa'ira. Innal ladhina ya'kuluna amwalal yatama zulman innama ya'kuluna fi butunihim naran innama ya'kuluna fi butunihim naran wa sayaslawna sa'ira. الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. إنما يأكلون في بطونهم نارا في بطونهم نارا وسيصلون سعيرا.